a kí ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àkókò yìí níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò wá láti máa gbóhùn wa àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o ọgbẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ yín. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ ká tún gbé yẹ̀wò ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan tí ó yààyàn lẹ́nu kò sì tún yààyàn lẹ́nu torí pé bẹ́ẹ̀ ní ṣe kì í jẹ́ kámọ́jọ́ tàbí kú ọ̀padà kú àti pàápàá n tó bá ti ń di lemọ́lemọ́ ó kúrò ní ta lè sọ pé ó bá ní lójijì ṣùgbọ́n n tó jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni pé ṣé wọ́n dojú sọ olóyè Olúfálàyé ni torí pé láyé ìgbà tí wọ́n ti ń dáko kó tó di pé wọ́n jọba làwọn ajínigbé afẹ́rànjẹko wọ́n palẹ̀ wọn gan mọ́ rí wọ́n jí àwọn gangan gbé rí wọ́n jí òṣìṣẹ́ wọn gbé rí wọ́n pa òṣìṣẹ́ wọn rí wọ́n jí ẹran wọn wọ́n fẹ́ràn bà nǹkan oko wọn jẹ́. bẹ́ẹ̀ tí àmọ́mọ́ fi jẹ gan wà. àmọ́mọ́ tí èpè báyà ọ̀tọ̀ ní ẹ̀rọ. bàbá sọ wípé wọ́n máa lójú àwọn máa wù wọn báyìí wọ́n máa wú ẹ̀gẹ́ àwọn fún àwọn ẹran wọn. so now ní ìsìn tí bàbá tó wá jọba ìlú wọn tó wá ni wọ́n tó ti ń jìyàn gbé lójoojúmọ́ gbogbo àwọn aráàlú ọ̀hún á kí gbàràjàre síjọba láti pé ìjọba ti. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin ara ilé kan sí ẹ̀rí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ wọn kọ́ sísọ bíjọba ṣe ń gbìyànjú tó láti jẹ́ kí wọ́n ṣẹ́gun ètò ààbò yìí ẹ̀rí àwọn nǹkan méjì ńlọ́jẹ́ kókó tó le jù ńbẹ̀ náà ọ̀rọ̀ ètò ààbò àkọ́kọ́ ńbẹ̀ ni pé aráàlú ìfọwọ́sowọ́pọ̀ wọn sí àwọn agbófinró síjọba ó gbọ́dọ̀ pọ̀ kọjá sísọ kò sí tí ẹ gbọ́dọ̀ rí tí ò gbọ́dọ̀ sọ tẹ́ ẹ bá ti rí nǹkan kan ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan eléyìí ó sì rànwọ́ ńlá èkejì ni pé àwọn aláṣẹ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń pò ṣàkóso ọ̀mọ́ akérègì yóbì tàbí asúfèyí àgbàdo farajó lóko lọ́pọ̀lọpọ̀ àwọn adarí ẹ woru Malam Nasiru El-Rufai ti ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ tí wọ́n ká níbi pé ń kẹ́fín ojú òpó olùdámọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò Malam Nuhu Ribadu pé ó ti lọ táàpẹ̀ gbogbo tí wọ́n bá sọ ní ọmọ gbọ́. mo wo ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Sheikh Gumi lẹ́nìí níbi tí arábìnrin tó ń fẹ̀rọ̀ wà lẹ́nu wo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé gẹ́gẹ́ bí adarí ẹ̀sìn láwọn ibìkan ara àwọn fọ́nrán kan tẹ́ ti lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn onísùnmọ̀mí ẹ̀yin ṣe mọ bí táwọn onísùnmọ̀mí wà ṣé ká sọ pé ìjọba wà mọ bẹ́ẹ̀ tẹ̀yìn aráàlú fi mọ bẹ́ẹ̀. èsì tí Gumi fọ̀ ni wípé òun láǹfààní àti sọ pé kò sí ìjọba tí ò mọ agbésùnmọ̀mí kọ̀ọ̀kan pẹ̀lú orúkọ wọn. ṣe rí i pé lórí ọ̀rọ̀ yẹn tí ó sọ yìí ọ̀rọ̀ ara wọn irú Ṣéhù Gumi gangan tó bá jẹ́ orílẹ̀-èdè tàlàáfíà ń bẹ́ẹ̀ tí wọ́n máa ti ń ṣe kọ́yẹ́ kọ́ wa ń gbòòrò kọ́ máa rìn ká kọ́ wà níbi tán sámọ́ ni. eléyìí ló kéré jù nínú tó ẹ kọ́ jẹ́ jìyà rẹ̀ o ọmọ Gumi wà lára àwọn ọmọ iléeṣẹ́ ológun lọ́wọ́lọ́wọ́ báyìí Gumi fún ara rẹ̀ retired captain ní iléeṣẹ́ ológun dókítà onímọ̀ ìsìnkú òyìnbó ni sẹ́ni gbogbo àwọn nǹkan yìí ní àwọn àbùkù tó kó bá ètò ààbò ilẹ̀ Nàìjíríà Malam Nasiru El-Rufai tó bá jẹ́ orílẹ̀-èdè tọmọ tó ń ṣe ni kí ló ń ṣe ní àgọ́ àwọn agbófinró látijọ́ yìí kí ló tẹ̀ prosecute tá pé kì í ṣe persecution tí èyí pẹ̀ ń pọn lójú torí pé kò sínú ẹgbẹ́ òṣèlú yín kí ló ti ìjọba tí mélòdì ò gbé Malam lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ decide bóyá ó tààpù lóòótọ́ àwọn àtẹ̀lẹ́jọ́ jẹ́ mi sọ. lóòótọ́ fúnra alárẹ̀ lọ́fẹ̀ẹ́nu ààrẹ sọ lórí ètò àwọn ń wo àwọn ń rí àwọn ń gbìyànjú àti mọ nǹkan tí ń lọ o. bẹ́ẹ̀ni irú eléyìí àwọn kùdìẹ̀kudiẹ tó mú kétò ààbò kọ dẹnu kọlẹ̀ rí ní ọ̀rìn agbègbè ìlú ààbò tí bàbá wa olóyè Olúfálàyé tí wọ́n jọba lé lórí ẹ̀rí tí atẹ́gùn bá ń dààmú ní kẹ̀tẹ̀pẹ̀ ògì kó níyẹn fún ọmọ fura ni. gómìnà bàbá yìí akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ nígbà tí akọ̀wé tó níyì akọ̀wé sí Babangida ni akọ̀wé ìjọba kó tó rí pé wọ́n débẹ̀ ara àwọn permanent secretary ńlá ni wọ́n òṣìṣẹ́ ìjọba tó lọ́ọ̀rìn ni kódà lákàwé wọn tí wọ́n bá jẹ́ nǹkan kan bí wọ́n nípọn bí gómìnà ìpínlẹ̀ ni níbi àjọṣe wọn dé lókè wọ́n jẹ́ alẹ́ lọ́rọ̀ wọ́n máa ń pa òtí àtòlé Nàìjíríà táwọn Fúlàní kan bá wá kóra wọn jọ ń bì kan tí wọ́n bá ń dagbó mọ́ wọn ọ̀nà méjì nìkan máa wò sí jẹ́ àbálájọṣepọ̀ kan tẹ́ pé àìgbọ́ra ẹni yé kan bẹ láàrin àwọn àtàwọn tí wọ́n ń tukọ̀ lẹ̀ yìí tẹ́ pé wọn ò tí ì jọ yanjú ẹ̀ tán tí wọ́n torí ẹ̀ fòrò wọn irú wọn tí wọ́n bá kó ọlọ́pàá kó ológun sí gbogbo òlù tí wọ́n jẹ gbogbo ọ̀ntútù èyí ò gbọ́dọ̀ pọ̀pọ̀ jù torí pé tí wọ́n bá ń dààmú agbègbè tí Babangida bá wà ní òkè Niger nípínlẹ̀ Minna nílùú Minna nípínlẹ̀ Niger táwọn àgbẹ̀ wọ́n lè kó gbòdàjọ́ ọmọ ogun lẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni irú àǹfààní tí Falẹ̀ kò ní ìṣèrí ó jẹ́ ṣùgbọ́n lónìí adúpẹ́ pé okun kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n lọ ṣèpàdé pọ̀ ńgbà tán aráàlú ń protest pé ìjínigbé ìpanibi ń pajábọ̀ gbé wa kò tọ́lọ́wọ́ àwọn darandaran ó gbogbo eléyìí tó wá túmọ̀ sí bí ìpín òun tiẹ̀ ló lórí ni ebe èèyàn máa pè kíkú tiẹ̀ ní ẹni tó lákàkì tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá nìkan fi ṣàdarí látàrí pé irú rẹ̀ yóò lè gbà wọ́n nípò torí pé oyè a máa kéré tó lóye ọba ti kéré
bí ìlú ààbò ó jẹ́ pé lábẹ́ Déjì Àkúrẹ́ ló wà ṣùgbọ́n bàbá tó di ipò mú oyè òun tóbi ó yẹ kí oyè bóyá òun ṣe tóbi tó ó yẹ kó lè gba ìlú òun lẹ́nu làásìgbò kàkà kí oyè òun wá gbàlú ààbò lẹ́nu làásìgbò ó dà pé olóyè gan tó wá fẹ́ máa fa làásìgbò wá sí orí oyè ní. torí bó ṣe fẹ́ jọ torí bó ṣe jọnu ó yẹ kí bàbá wọn bàbá Fáláyé ọ̀hún ẹ̀kọ́ máa tún ẹ̀rí pàgbàlagbà àgbàsànkò tó jẹ̀sẹ̀ bí ilẹ̀ UK tó jíire ni. náà tá a bá fojú inú wò dáadáa lóòótọ́ níjọba gbégbèsè iléeṣẹ́ ọlọ́pàá gbégbèsè pé àwọn tí ẹ fẹ́ dó sínú ìlú ọ̀hún àwọn ó fa àwọn èèyàn sọ́bẹ̀ láti máa gbé bẹ́ẹ̀ 24 hours. àwọn ààbò tó rọrùn láti ṣe jù tàbí tèmi máa ń sábà sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni àwọn tó jára ìlú ọ̀hún gangan ń kọ́. tí wọ́n sá gbé ìbẹ̀bọ̀ jẹ́. àwọn géńdékùnrin tí ń bẹ ń bẹ ń kọ́ ọ̀nà wo ni wọ́n fi ran iléeṣẹ́ àwọn aláàbò lọ́wọ́ bóyá àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ o kò sí ìlú tí ó yẹ kó ní fìjìláńtì kò sí ìlú tá àti ní rí ọdẹ tí ń gbébọn tí ń dẹ̀gbẹ́ káàkiri ṣé ká sọ wípé oko etílé ladìẹ lè roni oko ẹsẹ̀ kúkú ladìẹ lè yẹ tó ọ̀nà ẹsẹ̀ kúkú ladìẹ lè yẹ tó bá di. ọgbàgàdé bí irú eléyìí agbára sẹ́rí kò rí bẹ́ẹ̀ tán sẹ́rí àwọn òfin táwọn ọ̀pẹ́rẹ́tì ilẹ̀ Nàìjíríà ó dìgbà tá a bá jáwé bó ti yẹ pé àwọn òfin kọ̀ọ̀kan bó ṣe láǹfààní ló ní àléébù èyí tá a rò pé yóò láǹfààní kí wọ́n kó ìbọn ńlẹ̀ tí wọn ò fẹ́ káwọn aráàlú níbọn lọ́wọ́ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara tẹ́ pé lẹ́yìn ọjọ́ tí wọ́n gbà bọn làwọn kan ṣe kọlù sí wọn tí wọ́n dáná ìbọn yá wọn àtàwọn agbègbè míì nílùú Àkúrẹ́ yìí tá à ń sọ yìí nílùú ààbò tí àwọn ọ̀dọ́ rípo apá tí wọ́n rípo ẹsẹ̀ ṣùgbọ́n tí wọn ò rí nǹkan kan sí ní tí máa ń ṣokùnfà bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn ọ̀dọ́ ṣe lẹ ẹ̀rí bàbá tá a dẹ̀ ń sọ Olúfàlàyé ìkànnú ìkàkàkàrà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni tọ́jú ẹgbẹ́ tí ń jà fún ìran kóòtù òjìire a gbọ́dọ̀ fojú pé ìlú ààbò ló wà ká máa fi wò gbogbo Yorùbá gan máa fi ọ̀dọ́ sọwọ́ sí ìlú ààbò ọ̀hún kò ìburú jù tí wọ́n bẹ ṣerú bẹ́ ń bolẹ̀ tí wọ́n ṣe bàbá bolẹ̀ ńbẹ̀ kọ́ lọ́ mọ́jà rírú ẹ̀ igun kan nú ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe bolẹ̀ wọ́n ti kan apá kan nú kódà bọ̀ jẹ́ ìṣe tí apá wọn kan kú ńbẹ̀ eléyìí sì fún ẹ nígbàgbọ́ pé wọ́n lè ṣe odidi apá. eléyìí tí ó jàjù ńbẹ̀ òun náà ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ti gbégbèsè wọ́n ti fọkàn wọn balẹ̀ kọ́lọ̀ ń jẹ́ ọjọ́ kọ́lọ̀ ń ràn wọ́n lọ́wọ́ kọ́lọ̀ ń fún wọn ṣe oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹni tẹ́ bá fẹ́ jẹ́ adúpẹ́ lọ́wọ́ yẹn ṣe ẹ̀kọ́ ìbínú ètò abẹ ojú abẹ ìdùn kọ́pọ̀ ní ká pè é tàbí ká sọ pé yìí ò ní fò kọ́ mọ́ bà bẹ́ẹ̀ni o bọ́kọ́ rògùn tọrọ sáyé yẹni kílẹ̀ ọmọ sùn yóò forí fẹ́lẹ́ kùté náà ni kò sí bí ó ṣe burú fáláàrù títí ilẹ̀ oṣù ni ibi ẹ̀ báyìí láàrin dé lónìí pẹ̀lú ògo Ọlọ́run tó lásìkò tá a tún pàdé nígbà tá a bá pàdé ikú ò ní páyà àìsàn ò ní ṣe ikú ò ní pàwọn náà àìsàn ò ní ṣe wá àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra títí tá a fi tún padà wá Kàndọ́rà Awíkonko lórúkọ mi lágbára Ọlọ́run ní fi wá wọn ra wa ayọ̀ àti ìdùnnú tá a fi ń sí náà lápadà báyìí ẹ ṣe ẹkú kalẹ̀ o. tó o ní ẹsẹ ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹni tẹ́ bá ìfẹ́ jètò ọ̀hún ẹ̀kọ́ ìbínú ẹ ṣeun adúpẹ́pẹ́ òkun lórí ètò yín ètò ọjọ́ àbẹ̀bí láti máa fi sọlẹ̀ bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mo jẹ́ ń ipa kọ́ mi dà ìyókù ó tó dìgbà kan náà. ẹ ṣe.